Today is 5th of September 2023. Our ní DHL, yeah, local postnet South Africa, and send the product wa lọ sí àwọn ìlú wọ̀nyí. Ṣé mo pé mo ti sọ fún yín pé kò ń sáyè mọ́, so ẹ̀kan la máa ń wá gbé gbogbo ọjà tá a fẹ́ send lẹ́ẹ̀kan náà. That is Tuesday. Once in a week la ń deliver gbogbo ọjà. So inú ìlú tá ń lọ farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ kó dẹ̀ share ẹ̀ ó máa ṣe é láǹfààní. Nínú àwọn ìlú tá ń lọ à ń send lọ sí Chicago, United States of America, then send lọ sí Ontario ní Canada, France ní Paris, Sweden, Cameroon àti Gabon. Ẹ̀rí báyìí sọ ọlọ́run àgbàdúrà wa èyíkéyìí nínú àìsàn tó bá òkú dojúkọ ẹ̀dá contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization health and spiritual department under Eyikeyi Afagba International ẹ ti rí lóríṣiríṣi ẹ ti rí àwọn product bóyá kúnlẹ̀ ẹ woru àwọn powder wọ̀nyí sìn òun ni àwọn powder tó bá ń lò kì í ṣàwòrò kì í ṣe ìyọnu ayé kì í ṣe ìmùlẹ̀ àgbà nǹkan tó ń ṣiṣẹ́ fún àwọn powder tó wà halal nítorí tó bá ń lo ẹ̀mí òkùnkùn wọn ní access sí ẹ so wàá lè rógo ẹ lò kò ní sí monitoring spirit tí o bá dẹ̀ ti sí you will be fine ẹ wo caterpillar àti transformer nsìn tó bá mú àti miracle leaf sí papọ̀ ẹni tá rògbò sáńdà láàmú tí ò lè tẹ́yàwó ẹ̀ lọ́rùn dáadáa ọmọ máa ṣe kí ni ọmọ máa ṣiṣẹ́ lọ ni transformer máa gbéná jáde obìnrin tó bá gẹ̀ẹ́tì caterpillar nìkan tó ní ovulation problem wàá finú ṣoyún wàá fẹ̀yìn gbọ́mọkàn the same thing tó bá gẹ̀ẹ́tì bulldozer met fibroid ẹni tó ní fibroid tó ní blockage tube gbogbo ẹ̀ ń lọ náà ni so ẹni tó ní cancer diabetics asthma àwọn àìsàn ńláńlá ikú nìkan lélẹ́yìí ó lè wò all in one natural apps ó wà effective gidi láyé ntí pàdé àwọn ànábì òní sọ̀rọ̀ ìfẹ́nu so ẹni tó ní cancer diabetics asthma ni àbí pé ó ń forí kókó aláǹtakùn jẹun lójú oorun níbàlòpọ̀ ojú oorun get all in one natural apps ikú nìkan ni kò lè wò ó wà effective powder ni gbogbo product wa ó dẹ̀ gba láàbù kọjá ó wà scientific approved bákan náà ni ẹ wo miracle leaf sí wọ́n tàyàn lọ́fà ni nǹkan rìn lára èèyàn ni ikùn èèyàn wú ẹsẹ̀ èèyàn wú ni wọ́n fún láfún jẹ ni kò rí nǹkan ẹ gbìyànjú ẹ gẹ́tì ẹ gbogbo product wa ẹ gẹ́tì ìsọ̀yè ilé àmù ó ti yẹ yín sìn ẹ gẹ́tì ìsọ̀yè ilé àmù fẹ́ni tó wáyé pé kí ni ọmọdé àbọ̀gbàlagbà tó ń gbàgbé nǹkan kódà kó lọ́wọ́ ayé nú all in one náà ẹ gẹ́tì ẹ gbogbo èkéyìí adẹ̀tún ní special tá a máa ń ṣe fẹ́ni tó bá ní diabetics within a month diabetics sugar máa kúrò nínú blood rẹ̀ ọkùnrin tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ a ní nǹkan tá à ń ṣe tó yẹ pé powder special powder tá a máa ṣe fún ẹni tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ tó yẹ pé a lè máa perform dáadáa ẹ wo gbogbo àwọn product wa ẹ wo gbogbo tá a ń sẹ́ǹdì lọ àwọn bẹ̀rẹ̀ láti kà yẹn ẹ wọ́n sọ̀pọ̀ lórí +2761295638 innal izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí gbogbo ẹni tẹ̀lé ń dá sétò àwọn ọmọ aláìní àti ètò opó àti lọ́síwájú ẹ̀sìn òkè lẹ́ẹ̀ máa lọ ẹ̀ ní wálẹ̀ gbogbo ẹ̀yin kọ́sítọ́mà wa ogun tọ́lọ́ máa ti ṣẹlẹ̀ ayé yín onípadà gbérí mọ́ à ń lo DHL ní South Africa láti deliver all over the world a dẹ̀ ń lo JIG logistic company láti deliver all over Nigeria bí sínú láì tààlà masalamu wa ilá nìkọ́ yìí.